kò sólógùn tó lè rí tí kò ṣe o. Ikú ṣe lágbára tó. Ikú ṣe lágbára tó kò sólógùn tó lè rí tí kò ṣe o. Bíkú bá kọ̀ ní ọlọ́run lọ́jọ́ kan tó lọ́run bá ti bínú. Bíkú bá kọ̀ ní ọlọ́run lọ́jọ́ kan tó bá lọ bínú. Pé kí ló dé tó fi pa òwe ní àìmọ̀ ní kú ìbá máa gbà. Ẹni àmọ̀ ní kú ìbá máa gbà. Gbogbo Badero family gbogbo ìgbàdá làákì ẹ̀mọ̀kúnlédè Sàbúrà tó fàyè lẹ̀ ọ̀run rẹ̀. Ikú pa babaláwo bí ẹni onífá. Ikú pa oníṣègùn bí ẹni olóògbògì. Ikú pa kọ̀kọ́ omi àkọ́kọ́ dànù. Onílà ìṣayé kẹ́yìn fún yeye ọba. Ajá Sàbúrà Láwálì yóò di gbére. Alias alájà ẹlẹ́wà ọ̀run rẹ̀. Ọmọ òkè àgbò àbèjè. Bèjè gbalẹ̀ ó gbàtà. Ààrẹ ò pé kókùn wọn wọ̀lú. Òkè àgbòlógún ò gbọ́dọ̀ wọ̀ o. Òkè àgbòlógún ò gbọ́dọ̀ wọ̀. Ọmọ rẹ̀ nù ń kọ̀rọ̀ bí ọ̀fẹ́. Ọlọ́wọ́ bá kọ́bọ̀rí yìí ẹ̀ mọ́mọ́ wa. Àlìjọ́nnà Fírdàúsì Bọ́lá bá fẹ́. Gbogbo ọmọ lọ́sẹ̀ lẹ́yìn lẹ́yìn ẹ̀. Ajá Sàbúrà tu ọ̀run rẹ̀ o.
ẹlẹ́dẹ̀ lẹ́yìn máma wá. ó ṣèbà lọ́wọ́ bàbá mi Ọ̀túnba. Ọ̀túnba Fẹ́mi Bádéró àpadà sí burúkú oníkùn ẹ̀. Chairman Managing Director. Àbúrò Tàyìndé Adéyìísíkẹ́lì Bádéró. Ọmọ Bádéró náírà búdà rẹ̀ tọ̀ ìyẹn ní Ìjẹ̀bú-Igbó. Fẹ́mi ọmọ Bádéró wọn kọ́ yèyé oge Ọlábísí. Housing agency ìyẹn nílùú London ọmọ Bádéró. Òyìnbó tó ń talẹ̀ tó ń ralẹ̀ tó ń talẹ̀ ìyẹn nílùú London ọkọ yèyé Ọlábísí bèbí. Bádéró òun ò mọ̀ ọ́ ṣàdúrà fún ẹ o. Àbúrò náírà búdà rẹ̀ tọ̀. Ìsíkẹ́lì o. Àbúrò náírà búdà rẹ̀ tọ̀ mí. Bádéró Ìsíkẹ́lì o. Awolé Síkírù Àyìndé Bàrí wọ́ndà o. Ètòjú Fẹ́mi Bádéró láwọn mọ́ fi kú yá wa. Wọ́n kọ́ yèyé Ọlábísí. Yèyé oge Ọlábísí. Ndọ́bùjí ibẹ̀ káwọn máa yégún. Máyégún jẹ́ náà níjẹ̀bú-Igbó. Importer and exporter o. Òyìnbó ní mọ́tò. Tọ́jú lóye Máyégún. Housing and agency èyí tó ń bẹ ní London. Tẹ́ bá fẹ́ra lé àbí tẹ́ bá fẹ́ra lẹ́ o. Òdèlé Kọ̀tún bàbá ẹ̀gún Akànnì o. Akànnì adé ọkùnrin ogun ni. Lẹ́lẹ́kọ̀ọ́ tún orí ìyẹ̀ òní burú Akànnì. Àpadà sí burúkú òní ikọ̀ ẹ̀ délédélé. Omele o, omele o.
akọni adé mi kò tún. àwọn bàbá kò àtọ́ ọlọ́run dá lọ́la. àgbàdà sí burúkú oníkan ẹ̀kan ní adé. àwọn bá rí wọ́ndà lọ́jọ́ tó ti pẹ́. àwọn bá rí wọ́ndà lọ́jọ́ tó ti pẹ́. òde kọ̀tún ọmọọba. bẹ́ẹ̀ náà sanwó balẹ̀ olókùúta ní Kòròdú. àpàdé sí burúkú ní ikọ̀ ẹ̀ mùsàmísàmí délédélé ọ̀túnba ọ̀túnba. bọ́bá kó wà mí kọ́ o máa wọlé mọ́ra bá o ṣeun. ọmọ olóyèdè máa wọlé mọ́ra bá Ájì Ràṣídì mi. olóyèdè Ájì Ràṣídì wọ́n gbá láfẹ́. olóyèdè máa wọlé mọ́ra bá. Ájì Ràṣídì ọmọ olóyèdè. ọmọ olóyèdè ìyàwó lè Síkírù mi Àyìndé bá rí wọ̀dà tó kún jọ sí. ọmọ olóyèdè àrólé àgbà ló kí ẹ ó máa ṣeun. Bàdérò máa wọlé mọ́ra bá o. ọkọ̀ ṣẹ́gun àjànàkú tọ́mi gbọ́ kìjì. Bàdérò rí ẹ ò ní burú lálẹ́ ọkọ̀ yeye oge. olówó bùsọ̀bùsọ̀. bàbá mi ẹ mọ wọlé wọn náà aláàbà mi Dádérò. àbúrò náírà pool Ezekiel náírà pool dàrẹ́tọ̀ tí mo rí rí. Chief Deniyi máa wọlé. Deniyi náwó Bàdérò. Olúwafẹ́mi. Handsome Olúwafẹ́mi o mo gbà fún ẹ o. bàbá gun wájú. bàbá kún wàjọ́ fún mi. bàbá kún wàjọ́. délé bàbá kún wàjọ́ kájọjọ́. délé kí bàbá kún wà ọmọọba. délé mi ẹ kí bàbá gún wa o ọmọ. àwọn Bàdérò náírà bùsì àmà ọmọ. akuru yẹjọ fún mi. olówó London náà jó fún mi. London ọjọ́ fún mi.
ikọ̀ tún mo bá lọ o. ọkọ̀ Mojí Sọ́lá ajá máa jẹ́ bí ọkọ̀. délé ikọ̀ tún mo kí ẹ dọ́ba. ọkọ̀ alájà Mojí Sọ́lá. ẹ pẹ̀lúdẹ nítorí bàbá mi ọmọ bá dérò. adẹ̀rọ̀ jù wò nílùú mi ó yá o. àbọ̀ bá gun wa ló ń jó. akọni ọlọ́run máa fi kú yàwá àṣẹ o. ọkọ Teresa mi Mojí Sọ́lá. aláṣẹ dead mercy kí ọrí ti. Camberwell ní London. Aládé náwó Sọ́lá lulọ́lá mọ̀ ẹ́ sí o. èyí fún jòwó alálàdé máa fà é délédélé. ṣì bọ́bágùn wà mí nìkan tún nílùú Èkó. ọmọ ní Ìbàdàn nílé Olúyọ̀lé ìlú Síkírù mi Àyìndé Ọlọ́ládé. èyí fún jòwó ohun ó sì máa pè é. Aládé adé ọba máa fi kú yàwá mi o. ọmọ Káyọ̀dé kò sọ́kọ́ Adérójú lónìí kí yín láti London. ọmọ kò sọ́kọ́ mi lè kó fẹ́ ríra ọmọ Káyọ̀dé ọmọ ọba máa bá ẹ délé. ọmọ Káyọ̀dé ò kárẹ̀ kò sọ́kọ́. ó kárẹ̀ kò sọ́kọ́ o. London connection jó fún mi kò sọ́kọ́. jó fún mi kò sọ́kọ́. kábíyèsí máa ń wọlé omele kó síwájú kó gòkè díyèsí. ọ̀làdì púpọ̀ ọmọ ọba. bọ́bá gùn máa wọlé. gbogbo ikọ̀ tún kingdom ní ti ilé tókò máa ń bá ẹ délédélé. gbogbo ìbọ̀kùn ní ti ilé tókò ọba máa fi kú yàwá. Ìyọ̀dé iṣẹ́ ni ó wá ṣe. o kì í ṣe mọ́nìjà fẹ́ nìkan. Chairman Depot Security tó ń bẹ ní Camberwell nílùú London kí sẹ́dùrọ̀ máa yí lọ́bẹ̀ lọ nítorí délédélé. Àkànní adé wọn mọ̀ ṣàdúrà fún ẹ o. ọkọ̀ Mojí Sọ́lá bèbí ọmọ rẹ̀ wà lóbìnrin. Àkànní adé ọkùnrin takuntakun akúrúyẹjọ tó fi ń dọkọ àyà Ọlọ́run nínú ilé Àkànní o. àwọn London connection ẹ tọ́jú Adémọ́lá ọmọ ọ̀tọ̀ lówó. wọ́n tọ́jú Adémọ́lá ọmọ ọ̀tọ̀ lówó ṣe ń tọ́jú kábíyèsí Ọládì púpọ̀ ọmọ ọba. Chairman Camberwell Security ìyẹn nílùú London wo ṣeun kí kábíyèsí máa wọlé mọ́ra bá mo gbà fún ẹ o.
ọkọ̀ fáyín fáyín bèbí olórí ṣùṣì mi dèrò nǹkan ìbàdí àrùn ayaba. gbogbo wọn náwó kábíyèsí wọn má má náwó ọ̀la tó ti kú pọ̀ mi. ọkọ̀ dèrò nǹkan òwò ọmọ tó rẹwà lọ́mọge ìbàdí àrùn.